نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصي نفسي وإياكم بتقوى الله عز وجل ثم أوصيكم بقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم عباد الله فموضوع خطبتنا اليوم هو هل يجوز ادعاء الإسمة هل يجوز ادعاء الإسمة لأحد؟ الجواب يا عباد الله أن الإسمة لله سبحانه وتعالى فلا يجوز الادعاء بإسمة أحد في غير الله سبحانه وتعالى ورسله وبإجماع الصحابة ومن والاهم بإحسان إلى يوم الدين. قال ابن القيم رحمه الله تعالى العلم قال الله قال رسوله قال الصحابة هم أولو الإرفان ما الدين نسبك للخلاف سفاهة بين الرسول وبين قول فلان. أيها الناس، ما المراد بالإسمة؟ الإسمة هي ملكة اجتناب المعاصي والمنكرات والخطأ، وهي التي أعطى الله سبحانه وتعالى أنبياءه ورسله. قال ابن تيمية رحمه الله تعالى فإن الإسمة في ذلك ليست لغير الأنبياء بل من سوى الأنبياء يؤخذ من قوله ويترك. لا تجب طاعة من سوى الأنبياء والرسل في كل ما يقول ويأمر به، وتكون مخالفته في ذلك كفر بخلاف الأنبياء. أسأل الله سبحانه وتعالى أن يرزقنا جميعا حبه وحب من يحبه إنه على ذلك قدير. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala, a jẹ́rìí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi Allah subhanahu wa ta'ala. Bákan náà a jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrúsìn Ọlọ́run ni wọ́n jẹ́, òjíṣẹ́ Ọlọ́run Ọba Allah ni Ànábì ń ṣe. Abẹ́lẹ̀ Ọba subhanahu wa ta'ala ó bá ṣàlékún kẹ́ tí ó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kọlọ̀bá kí àwọn ará ilé wọn àti àwọn sàhábà, kọlọmọsá kẹni kọ̀ọ̀kan wa náà kọ máa wọn tí ó kẹ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. fa'usi nafsi wa iyyakum bi taqwallahi azza wa jal. in fi àsìkò yìí sọ àsọ́ọ́lẹ̀ fẹ́mi ara mi àti gbogbo olùgbọ́ mi pátápátá ipe ká ṣe àkọlé kan lórí ìpáyà wa fún Ọlọ́run ọba ṣẹ̀dá wa. wa usikum aidan bi qawlihi ta'ala, bákanáà yìí ń gba ara mi níyànjú àti ẹni kọ̀ọ̀kan wa pẹ̀lú gbólóhùn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yìí tó fi ṣe kìlọ̀ fún wa nínú suratul Hujurat. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní ya ayyuhal ladhina amanu, Ọlọ́run mo pè yín olùgbàgbọ́ òdodo ittaqullah. Ọlọ́run Ọba Allah ní ya ayyuhal ladhina amanu, Ọlọ́run mo pè yín olùgbàgbọ́ òdodo la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. Ẹ má gbà wájú Ọlọ́run àtòjíṣẹ́ o, ẹ má gbẹnu Ọlọ́run sọ̀rọ̀ níbi tọ́lọ́run ò ti rán yín ṣẹ́, ẹ má wí tọ́lọ́run ò wí, ẹ má ṣàfihàn tọ́lọ́run Ọba Allah kò ṣàfihàn rẹ̀ sára ẹnìkan. Ẹ má gbà wájú Ọlọ́run Ọba Allah bí ọ̀rọ̀ ẹ̀sìn. Ọlọ́run Ọba Allah ni wattaqullah. Ọlọ́run Ọba Allah ni ẹ páyà Ọlọ́run, ẹ páyà òun Ọlọ́run Ọba, ẹ bẹ̀rù ìyà òun Ọlọ́run Ọba. Inna Allah sami'un alim. Torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sami'u aqwalakum, gbogbo ń tẹ́ bá ń sọ pátápátá lẹ́nu ní tí ò sínú ẹ̀sìn Ọlọ́run
tẹ́ ẹ̀ wá lọ wo kí lọ́lọ́run wí lórí ẹ̀ tẹ́ wá ṣàfitì rẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run abẹ́ ń ṣàfihàn ilẹ̀ rẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run lóhun gbọ́ gbogbo ẹ̀ alim bi ahwalikum ọlọ́run ọba bákan náà ó sì mọ ìṣesí ẹnì kọ̀ọ̀kan yín eléyìí tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa lónìí àkọlé ẹ̀ òun náà ni pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká máa ṣàfitì ìròyìn kan sára ẹnìkan nínú ẹ̀sìn wa èyí tá ń pè ní ìròyìn isma kí ni wọ́n ń pè ní isma òun náà ni ìṣẹ̀mí tí a sọ pé bóyá pé ẹnìkan ń lo àbí oore kan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala fi sára ẹnìkan débi pé tóore yìí bá ti wà lára ẹ̀ ẹni yẹn ò ní máa mistake kò ní kó sínú mistake àwọn àṣìṣe kan wà irú ẹni yẹn ọlọ́run ó perfect rẹ̀ ń bẹ̀ òun ò ní máa ṣe mistake tí gbogbo àwọn yòókù bá ń ṣe irú mistake yẹn bákan náà ẹni ó bá nírú tán pè ní isma yìí lára gbogbo tó bá ti sọ báyìí abẹ́ ti gé ni torí gbogbo tó bá sọ náà lọ́lọ́run sọ eléyìí náà ń pè ní isma yìí wọ́n ní òun ní nǹkan kan tó yẹ pé malakatu ijtinabil ma'asi wal munkarat kọ́lọ́hún ó fi oore yẹn síyàn lára débi pé èyí ó lè kápẹ́ mi ara rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba Allah èyí ò ní lè máa kó síbẹ̀ ní tó bá ti jáde lára lẹ́nu onítọ̀hún òdodo ọ̀rọ̀ ni yóò máa jẹ́ ntọ́lọ́run ọba Allah fẹ́ wọ́n ní isma yìí kò sẹ́ni kankan tó ní àyàfà àwọn ànábì ọlọ́run ọba àwọn ló yẹ pé wọ́n sọ̀rọ̀ báyìí lábẹ́ ó sì gbé ọ̀rọ̀ wọn ẹni ó bá ti wá yàtọ̀ sáwọn ànábì ọlọ́run in tó bá ṣe ọ̀ ní fi dájọ́ ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ fi dájọ́ lórí ìwà tó hù yẹn in tó afẹ́ ká gbọ́ yìí òun náà ni pé bẹ́ẹ̀ni kankan tó bá legalize kankan tó ní kíní yìí dá tá a wá wọnú tírà ọlọ́run ọba Allah àti sunna anabi sallallahu alayhi wa sallam táwọn ṣe é lè wọ́n bẹ̀ irú ẹni yẹn á gbà pé aláṣìṣe ni ní tìtorí pé lẹ́yìn àwọn ànábì ọlọ́run kò sẹ́nìkan tí ò lè kó sínú àṣìṣe ibadallah Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé báyìí fún wa yìí pé ìtàn pè ní isma yìí ká tó lọ nọ́rọ̀ Ibn Taymiyyah Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n ní al-ilmu qala Allahu qala rasuluhu wọ́n ní ìmọ̀ tá a fi ṣẹ̀sìn wa yes Islam yóò jẹ́ ìmọ̀ tó wà ní al-Qur'ani Karim ìtọ́lọ̀mbá ti sọ ní al-Qur'ani Karim láàmà fi ṣe Islam bákan náà ta nabi sallallahu alaihi wasallam bá sọ òun náà láàmà fi ṣe Islam anything tó bá ti fẹ́ ṣe rárí dájú pé ó wà nínú al-Qur'an ó sì wà nínú sunnah nabi sallallahu alaihi wasallam má fi ẹnìkan jọ́ọ̀jì dáadáa kan tó bá fẹ́ máa ṣe nítorí pé nínú tó yani lẹ́nu lónìí ó náà ní pé àwọn èèyàn láfi ń jọ́ọ̀jì Islam ìntání lágbájá kan bá ti ṣe báyà ni ó ti wọnú ẹ̀sìn nìyẹn àbí tẹ́nìkan bá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó ẹni tó lágbọ́yé tóun ò ṣerú aburú yẹn àwọn èèyàn máa wá fi ẹni tó kó síbi aburú yẹn sẹ̀rí pé àṣejù tí ń ṣe pọ̀ báyìí ṣebí lágbájá ló ṣe nǹkan tí wọ́n sọ pé kò dáa yìí Ibn Qayyim rahimahullahu ta'ala àti gbogbo àwọn àfáà tó wá before wọn àtàwọn àfáà míì náà lójú ayé wọn àti lẹ́yìn wọn gbogbo oníkálukú wọn ẹnu wọn kò lórí pé tá a bá ṣẹ̀sìn Ọlọ́run lélẹ́yìí tọ́lọ́run ó gbà lọ́wọ́ wa o ààrẹ rí rẹ̀ náà Al-Qur'ani Karim bákan náà a sì rí nù sunnah nabi sallallahu alaihi wasallam nabi sọ pé al-ilmu qala Allahu qala rasuluhu gbogbo tó bá ti fẹ́ fi ṣẹ̀sìn máa rárí dájú pé Ọlọ́run ọba Allah ló rán bákan náà nabi sallallahu alaihi wasallam gbọdọ̀ mọ̀ sí nǹkan yẹn bákan náà qala sahabatu kò sí nǹkan kan tó bá fẹ́ ṣe tó yẹ pé nabi sallallahu alaihi wasallam ti ṣe nǹkan yẹn síwájú àyàfi ká rí pé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam mọ̀ sí nǹkan yẹn nítorí pé àwọn bá nabi sallallahu alaihi wasallam ló gbà àwọn sọ̀hábà nẹ́bì tó bá nẹ́bì ló gbà sallallahu alaihi wasallam àwọn wọ̀nyí ni ó júwe ṣe sí ànẹ́bì fún wa sallallahu alaihi wasallam nẹ́bì sọ pé al-ilmu qala Allahu qala rasuluhu qala as-sahabatu hum ulul irfani ìtọ́lọ́wọ́ bá Allah bá ti sọ tá nẹ́bì bá ti sọ àtàwọn sọ̀hábà nẹ́bì wa Muhammad àwọn tá ń pè ní ulul irfani àwọn lẹni tó ní mímọ̀ jù nínú mẹ̀sìn tẹ́nìkan bá fẹ́ sọ pé òun nípa ayé Ọlọ́run ọba Allah àwọn sọ̀hábà nẹ́bì ni ó gbáwájú rẹ̀ ń bí ìpáyà yẹn ẹni ìjọsìn kan tó bá fẹ́ sọ pé ó fẹ́ máa ṣe agbọ́dọ̀ rárí dájú pé àwọn sàhábà wọ́n ti ṣe kí wọ́n tó sọ pé ó máa ṣe lọ́lọ́run fi sọ fún anal Qur'ani Karim pé fa in amanu bimithli ma amantum bihi faqad ihtadaw ọlọ́wọ́ bá Allah ní tẹ́ bá lọ nírú gbàgbọ́ táwọn sàhábà nẹ́bí ní faqad ihtadaw ẹ̀yin lẹ wà lójú ọ̀nà o kò sí ẹ̀sìn kan tó fẹ́ ṣe lónìí àyàfi kó gbìyànjú kó ṣe lórí agbẹ́rin àwọn sàhábà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam tá kọ́kọ́ sẹ́sìn ó
kó tó di pé àwa tó dáyé. So nípa báyìí wọ́n ní tán pè ní Islam a máa mú ẹ̀rí rẹ̀ gbogbo ń tábà fi súnmọ́ Ọlọ́run àbí tábà sọ pé kíní ka halali ni àbí kíní ka haramu ni ẹ̀rí nǹkan yẹn tá fi máa pé halali ni àbí haramu ni a rí ẹ̀rí rẹ̀ agbọ́dọ̀ rí náà Qur'an bákan náà a rí inú sunna nabi sallallahu alayhi wa sallam. Ibn Qayyim ṣàlàyé pé madinu nasbuka lil khilafati safahatan madinu nasbaka lil khilafi safahatan bayna ar-rasuli wa bayna qawli fulani. Wọ́n ní tó bá fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run Ọba Allah àyè gbé ọ̀rọ̀ ẹnìkan ṣe gbé ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam o. Ànábì sọ fún apọ́ tí ó dá kíjọba ìlú kan wá ṣe lófin pé ọ̀ràn yẹn ní káwọn èèyàn máa mutí kọ́ wá gbé ọ̀rọ̀ ẹni yẹn ṣe gbé ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Wọ́n ní ọ̀sẹ̀sìn o ẹni tó bá nírú ròrí báyìí irú onítọ̀hún aláìmọ̀kan ni. Àyè fi ọ̀rọ̀ ẹnìkan ká fi gbé ọ̀rọ̀ Ànábì dànù sallallahu alayhi wa sallam. Kódà ọ̀rọ̀ àwọn sàhábà Ànábì gan oye omi tẹlomi bá sọ bóyá kò gbọ́ pa Ànábì sallallahu alayhi wa sallam sọrú ọ̀rọ̀ yẹn ó wá ya pọ̀ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a ní lu ọ̀rọ̀ ọrú ẹni yẹn a ní lorú ọ̀rọ̀ sàhábà yẹn a padà máa múrú ẹ̀rí rẹ̀ wá tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nípa báyìí wọ́n ní tán pè lẹ́sìn ó gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ẹnìkan kó fi gbọ́rọ̀ Ànábì dànù sallallahu alayhi wa sallam. Ànábì sallallahu alayhi wa sallam ti ṣàlàyé fún wa yí pé àlùjó kò dáa àbí ká máa jó míúsíkì ká máa gbọ́ míúsíkì àbí ká máa kọ míúsíkì àbí ká ṣe míúsíkì lẹ́tọ̀ọ́ Ànábì sallallahu alaihi wasallam ní ó dá ẹ̀sìn Ọlọ́run ní ó dá kíjọba ìlú kan bóyá nílẹ̀ Lárúbáwá ni bóyá láwọn ìlú míì ni káwọn wá legalize rẹ̀ kán ṣe é lófin kí wọ́n wá máa mú lẹ́rìí pé tọ̀ sẹ́rí pé ibi tẹ́sìn ti wá gangan làwọn ti ń sọ pé kíní yìí ó dáa yìí á sọ pé àwọn ìyẹn kọ́ lọ́lọ́run rán sí wa o. Bákan náà kó lọ yí oníkálukú wáyé pé Saudi Arabia kọ́ lọ́lọ́run ọba Allah rán sí wa òdodo tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ní kó bẹ̀rẹ̀ níbẹ̀ là ń tẹ̀lé ló fi jẹ́ pé gbogbo ohun tí wọ́n bá sọ tó bá ti bọ́rọ̀ Ọlọ́run ọba Allah mu a máa lò ó gbogbo ohun tí wọ́n bá sọ tó bá ti takò ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a nílò tó ráhùn kọ́ lọ́lọ́run rán sí wa pàápàá jùlọ láyé lónìí tọ́lọ́run ọba Allah ti ṣàánú Islam débi pé àwọn ìlú tó yẹ pé ìpínlẹ̀ wọn wọn ṣe mùsùlùmí tó ti gba Islam in tó ti yé wọn lónìí lọ́pọ̀lọpọ̀ náà àwọn olórí ẹ̀sìn míì àbáwọn olórí ìlú míì náà wọ́n ń sọ di ẹ̀tọ́ bí kan aláwọ̀ pé kò sí ní tó burú wọ́yá ká máa tọ́tí ní gbogbo ìlú wọ́n legalize máa tọ́tí nínú ìlú so kí wọ́n wá lò lẹ́rìí pé a ṣe bí Saudi Arabia wọ́n ti sọ pé wọ́n lè máa tọ́tí ń bẹ́ẹ̀ á wà sọ pé kò ní jẹ́rìí o nítìtorí pé oye Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló lẹ́sìn rẹ̀ àtànẹ́bù wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí táwọn èèyàn bá ṣe gbogbo ìlú tó bá ti lè wù kó nítọ̀ wọn wá òfin tán bá ti ṣe tó bá ti bófin Ọlọ́run Ọba Allah Muhammad tẹ̀lé àwọn ẹ̀kọ́ là ń tẹ̀lé Ọlọ́run Ọba Allah là ń tẹ̀lé nípa báyìí àwọn àfáàjú ó yé wa pé sẹ́rin tán pè ní isma òun náà ni pé kéèyàn má ní mistake lára àwọn tọ́lọ́run Ọba Allah sọ ń bí mistake àwọn náà làwọn ànábì Ọlọ́run Ọba pé gbogbo àwọn ànábì Ọlọ́run ní àwọn àfẹ́sìn ẹnu wọn kó pé gbogbo tó jẹ́ munkarot àwọn ànábì Ọlọ́run ní kó sí inú munkarot àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó tóbi jù òun náà ní ká mọ bọ́lọ́run wórogún ọ níra nẹ́bí Ọlọ́run kan kó máa fi bọ́lọ́run Ọba Allah wórogún kó máa fi ṣeré kò ní kó síbi ẹ̀ṣẹ̀ yẹn bákan náà àwọn ànẹ́bí Ọlọ́run a gbọ́dọ̀ fi ìròyìn ọtí mímu zina ṣíṣe olè jíjà irọ́ pípa ká máa fi ròyìn wọn àbí máa fi ìròyìn ìpààyàn ká máa fi ròyìn wọn ló fi yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíra míì táwọn èèyàn lónìí tí wọ́n ń pè ní ìwé ẹ̀sìn inú tó tú àṣírí rẹ̀ pé kìí ṣe ìwé ẹ̀sìn òun náà ni pé wọ́n sọ ń bẹ pé ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run òye wọn ni Dáfídì ipe wá gba ìyàwó ọmọlẹ́yìn rẹ̀ eléyìí ló jẹ́ àmọ́ pé irọ́ burúkú ni o àwọn ànábì Ọlọ́run Ọba Allah ti mọ́ wọn níbi irú àwọn mistake báyìí so nípa báyìí jàmá mùsùlùmí ẹnu náà àwọn mistake míì táwọn ànábì Ọlọ́run Ọba tán lè kó sí táwa tó kù náà tá a máa ń kó sírú ẹ̀ òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ tí ò lágbára bí irú kéèyàn ó gbàgbé nǹkan nísìnyí àwọn ànábì Ọlọ́run náà máa gbàgbé àmọ́ ìgbàgbé wọn yẹn àwọn kankan kan wà wọn ò ní gbàgbé rẹ̀ láíláí Al-Qur'ani tọ́lọ́wọ́n Ọba Allah sọ kalẹ̀ oye àbí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n Ọba subhanahu wa ta'ala tó bá sọ kalẹ̀ fáwọn ànábì Ọlọ́run wọn ò ní gbàgbé rẹ̀ láíláí o wọn ì gbàgbé yẹn ìgbàgbé wọn ò débẹ̀ àmọ́ àwọn ordinary nǹkan míì táwọn máa ń gbàgbé àwọn ànábì náà wọn lè gbàgbé ẹ̀ so nípa báyìí àwọn tọ́lọ́wọ́n Ọba subhanahu wa ta'ala tó là níbi mistake oye àwọn náà ní tani àwọn ànábì Ọlọ́run Ọba bákan náà àpanupọ̀ gbogbo àwọn àfẹ́sìn ní táwọn àfẹ́sìn bá panupọ̀ lé lórí pé kíní yìí o ó ti dẹ̀tọ́ o
tora nabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa pé la tajtami ummati ala dalalah Ọlọ́run ní fi ẹnu ìjọ mi kò lórí àánú in táwọn afẹ́sìn bá panu pọ̀ lé lórí lójú ayé nabi sallallahu alaihi wasallam àbí lẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wasallam òun náà lè di àìsímà tí ó di nǹkan kan tó yẹ pé mistake ò ní sí mbẹ nítorí pé tó bá yẹ pé mistake wà mbẹ ni Ọlọ́run ọba Allah kò ní mẹ́nu wọn kò lórí ẹ̀ ibadallah ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé báyìí fún wa pé fa inna li ismata fi dhalika laysat li ghayri al-anbiya wọ́n ní sẹ́ẹ̀rí kéèyàn ó yẹ kó bọ́ níbi mistake àwọn tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣàánú tí wọ́n bọ́ níbi mistake àwọn ànábì Ọlọ́run nìkan ni o bal man siwa al-anbiya yukhadhu min qawlihi wa yutrak wọ́n ní sọ́ọ́rí gbogbo ẹni tó bá ti yàtọ̀ sáwọn ànábì Ọlọ́run a lè mú nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá ṣe déédé al-Qur'ani karim àbí tó bá ṣe déédé sunna nabi sallallahu alayhi wa sallam wa yutrak èyí tó bá sọ tó bá takò ọ̀rọ̀ nabi sallallahu alayhi wa sallam á ju ọ̀rọ̀ rẹ̀ á ju lùláyà á ní tẹ̀lé toró nǹkan lọ́lọ́run rán sí wa so ló fi jẹ́ pé tó bá fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn tọ́lọ́run ó gbà lọ́wọ́ rẹ̀ má lo àfa kan lẹ́rìí ipe ńgbà táfà lágbájá tí wọ́n ń ṣe nǹkan báyìí kíní ẹ̀ tí wàá tọ́ Ọlọ́run ọba Allah sì ní kò tọ́ àbí kọ́ sọ pé àwọn ìlú kan wọ́n ti ń ṣe nǹkan báyìí nígbà táwọn ti legalize rẹ̀ yẹn àwa náà gbọ́dọ̀ mọ̀ sí àwa mùsùlùmí a ní ẹ̀sìn tiwa ẹ̀sìn Islam ẹ̀sìn ìmánì kìí ṣe ẹ̀sìn kan tẹ́yìn ó kàn máa rọ nǹkan sí yàn lórí tó sì máa tẹ̀lé lọ Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé báyìí pé ẹ rí àwọn tó bá ti yàtọ̀ sáwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ wọ́n ní àmú nínú ọ̀rọ̀ wọn eléyìí tó bá da eléyìí tó bá kù díẹ̀ káàtó oye àpá tí a nílò wọ́n ní kò sí ẹnìkan lẹ́yìn àwọn ànábì Ọlọ́run ọba tó wá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ láàmà lò débi pé tá a bá fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ tá a bá lo á di kèfèrí wọ́n láwọn tọ́lọ́run ọba Allah fún l'opportunity àwọn ànábì Ọlọ́run ní tá bá sọ ọ̀rọ̀ kalẹ̀ tó bá lo ọ̀rọ̀ wọn ó lè di kèfèrí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ti sàlàyé láwọn àyíká náà al-Qur'an karim pé fala wa rabbika la yu'minun Ọlọ́run ọba Allah ni mo búra pẹ̀lú bí mo ti tó la yu'minun ìgbàgbọ́ yín ò tí pé o hatta yuhakkimuka fima shajara baynahum ìgbà tí ìgbàgbọ́ yín ò tó pé òun náà ni ìgbà tí ẹ bá oye ń fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́ ń fi ń ṣèdájọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin kẹ́ tó lè decide ọ̀dà ànábì lẹ́ lọ oye hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima bá ànábì bá wá fún yín ní ìdájọ́ tán ẹ wá ní option àyàfi kó jẹ́ pé ń tàn ànábì sọ yẹn gangan lẹ́wọ̀ pé eléyìí ló right o kìí ṣe pé tó bá fẹ́ ṣe nǹkan kankan ní sikẹ́sìn wá sọ fún ọ pé eléyìí ni kó ṣe kó wá wà nínú ọkàn rẹ pé mi ò lọ́pṣàn mi ni o tí ẹ bá ṣe bẹ́yìn bá ti gbà wọ́n ní ìgbàgbọ́ rẹ ò tí ì pé gbogbo ntẹ́sìn bá ti dájọ́ fún ọ tó bá ti gbé wá ní ìdájọ́ fún ọ pé kó ṣe oye ọ gbà pé bó ṣe yẹ kó rí nìyẹn so àwọn ànábì Ọlọ́run nìkan ni wọ́n lè sọ̀rọ̀ tá à ní tarí ọ̀rọ̀ wọn dànù gbogbo ẹni tó bá lè wù kó jẹ́ tó bá sọ pé nǹkan kankan dá tọ́lọ́run ọba Allah dẹ̀ ṣe nǹkan yẹn léèwọ̀ oye wọ́n ní irú ẹni yìí à ní tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ nípa báyìí abẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó mọ́sá sàlékún àgbóyẹ̀sẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ rí nínú àwọn aburú tí ń bẹ ń bí ká máa yapa àwọn ànábì Ọlọ́run ọba òun náà ni pé Ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ń sọ lọ́jọ́ kan yìí pé ẹni tó bá fẹ́ ṣe hajj ìgbàláyé ń bẹ fún kó ṣe hajj kan tó ń pè ní hajj tamattu hajj yẹn ní fi ń da hajj toró ńlá nabi ṣe sallallahu alaihi wasallam àmọ́ bóyá àwọn Abubakar àti Umar bóyá àwọn ò rí ẹ̀rí eléyìí tá nabi sallallahu alaihi wasallam ṣe nínú àwọn ọ̀ràn hajj àwọn máa wá ń ṣe hajj kan tó ń pè ní hajjul ifrad Ibn Abbas máa wá ń sọ fún àwọn èèyàn pé hajj tamattu ní tẹ́ ṣe toró ńlá nabi ṣe sallallahu alaihi wasallam àwọn èèyàn wọn máa wá lọ challenge Ibn Abbas kódà wọn parákùnrin kan ní Urwa ibn Zubair ó lọ challenge Ibn Abbas pé rẹ Ibn Abbas bẹ̀rù Ọlọ́run o kí ló dé tó ń sọ àwọn èèyàn nù Abubakar àti Umar ó ní ká máa ṣe hajjul ifrad ìwọ sọ pé ká máa ṣe hajj tamattu bẹ̀rù Ọlọ́run o Ibn Abbas wọn sàlẹ̀ fún pé sọ rí ọ̀rọ̀ tí ń sọ ìkódà ìyá rẹ tí ń jẹ́ Asma lọ béèrè lọ́dọ̀ rẹ̀ Asma tó jẹ́ ọmọ Abubakar lọ béèrè lọ́dọ̀ rẹ̀ ní tí ń sọ yìí lọ right nígbà wọn wá gbọ́ sí lẹ́nu ẹ̀gbọ́n tí Ibn Abbas sọ ni Ibn Abbas ni pé yushiku an tanzila alaykum hijaratan minas sama ṣe rí kò ní pẹ́ o tọ́lọ́wọ́n ọba Allah yóò rọ̀jò òkúta lé yín lórí nítorí kíni aqulu qala Allah aqulu qala Rasulullah sallallahu alaihi wasallam èmi sọ fún yín pé n ta nẹ́bi ní a ṣe ní wa taquluna qala Abubakar wa Umar ẹ̀yin wọ́n sọ pé tí Abubakar àti Umar ní ká ṣe ní tẹ́ ẹ̀ bá lọ sọ́ra tẹ́ ń yapa ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam
Ọlọ́run ó dẹ̀ rọ òjò bínú rẹ̀, òjò òkúta yóò rọ̀ lẹ́yìn lórí. Kí la fẹ́ ló ń bẹ òun náà ni pé gbogbo ìgbà tá a bá ti ń fọwọ́ tẹtẹrẹ mú òfin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ìbínú Ọlọ́run ọba Allah yóò sọ̀kalẹ̀ lórí àwọn tó máa ń fọwọ́ tẹtẹrẹ mú ọ̀rọ̀ Ànábì yẹn sallallahu alaihi wasallam. Tá Ànábì sallallahu alaihi wasallam bá ní a ṣe nǹkan, tẹ́nìkan bá wá dé tó wá sọ fún wa pé bóyá pé ọ̀nà míì ní ká gbà, irú ẹni yẹn a gbọ́dọ̀ da ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam nù ká wá kó ọ̀rọ̀ tẹ́nìyẹn, ọ̀rọ̀ ẹni yẹn ládànù. So nípa báyìí àwọn sàhábà láàrin ara wọn lélẹ́yìí o, ká tó wá sọ pé lásìkò tiwa tá a wà yìí kẹ́sìn Ọlọ́run ọba Allah ti ṣàlàyé fún wa pé zina kò dáa, káwọn ìlú kan wá ní kò sí ní tó burú mẹ́ ká máa ṣe zina, kọ́ wá nítorí pé wọ́n jẹ́ Lárúbáwá a máa tẹ̀lé wọn, a sọ pé irú tẹ̀lé báyẹn ìtẹ̀lé afọ́jú ni, nítorí pé Lárúbáwá kọ́ l'Ọlọ́run ọba subhanahu wa ta'ala rán sí wa. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ní inna akramakum inda Allahi atqakum. Ọlọ́run ní kò sẹ́nìkan tó lápẹ́lẹ́ lọ́dọ̀ èmi Ọlọ́run ọba láàrin gbogbo ẹ̀yin èèyàn àyàfẹ́ tó bá páyè èmi Ọlọ́run ọba Allah jù. Tó bá jẹ́ èèyàn dúdú ló páyọ Ọlọ́run ọba Allah ju ìran Lárúbáwá lọ ni, èèyàn dúdú yóò wà Jánnà yóò sì ráàánú Ọlọ́run ọba Allah, Lárúbáwá yóò sì kò bínú Ọlọ́run ọba. So nípa báyìí àìmọ̀kan ńlá ni kọ́ ọ máa fi ẹnìkan sẹ̀rí ipe ńgbà tó ti sọ pé kíní yìí da nílùú báyìí, kọ́ wá sọ pé àwọn tí wọn ò bá ṣe nǹkan yẹn aláṣejù ni wọ́n á sọ pé irú rẹ̀ yẹn lọ mọ̀ tán pè lẹ́sìn Ọlọ́run ọba Allah. Àfáà al-Imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n sàlàyé báyìí pé ajma'a al-ulama, wọ́n ní gbogbo àwọn àfẹ́sìn ẹnu wọ́n ti kò lórí kíní ala anna man istabanat lahu sunnatu rasulillahi sallallahu alaihi wasallam. Wọ́n ní gbogbo ẹni tó bá ti rí ẹ̀rí látọ̀dọ̀ Ànábì pé Ànábì ní kíní yóò dá o, oye Ànábì ní kíní yìí wọ̀ ni o, ó dẹ̀ rí bẹ́ẹ̀, irú ẹni yìí wọ́n ní lam yakun lahu an yada'aha li qawli ahadin. Lẹ́yìn ìgbà tó ti rí ẹ̀rí látọ̀dọ̀ Ànábì yẹn kò gbọ́dọ̀ pa ọ̀rọ̀ Ànábì tí kó wá tẹ̀lé ẹni yẹn, gbogbo ẹni tó bá lè wù kó jẹ́, kò bá jẹ́ Abubakar, kò bá jẹ́ Umar, kò bá jẹ́ Uthman. Èyí nítorí pé Abubakar àti Uthman àti gbogbo àwọn sàhábà tó kù yẹn wọn ò jẹ́ tako òfin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìtọ́ tó kàn lè dà gẹ́gẹ́ bí àtakò òun náà ni pé bóyá ìmọ̀ kíní yóò dọ́dọ̀ wọn, torí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn sàhábà kan ni wọ́n máa ń bẹ́ ń bi tá Ànábì sallallahu alaihi wasallam bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀, sàhábà míì lè má sí lára ní kó wọn ò ti lọ bí iṣẹ́, oye ẹ̀rí yẹn lè má dọ́dọ̀ rẹ̀, nítorí pé tá bá ti rí pé Ànábì ló sọ ọ̀rọ̀ yìí àwọn bàbá rọra Ànábì gan sallallahu alaihi wasallam. Mẹ́sẹ̀jì tí mo fẹ́ ká mú bẹ̀ òun náà ni pé bí ilẹ̀ Lárúbáwá bá legalize nǹkan kan tá bá ní kíní yìí dáa, oye má fi sẹ̀rí o pé ńgbà tí wọ́n àwọn eléyìí ti ló dáa kọ́ ọmọ wa lò lọ. Àbí bákan náà nínú tó tún kó ìfàsẹ́yìn bá ìsìláàmù àwọn èèyàn nílẹ̀ Yorùbá lónìí òun náà ni pé a mọ àwọn àfáà wa àtàwọn ṣéèkù wa àtàwọn aṣíwájú wa, oye abàbàrà wọn ju Ànábì lọ sallallahu alaihi wasallam. Ìtàntàrí láti sọ bí òun náà ni pé abàbàrà ọ̀rọ̀ wọn ju ọ̀rọ̀ Ànábì lọ sallallahu alaihi wasallam. Ẹ̀sìn Ọlọ́run ọba Allah yìí gbogbo àwọn àfáà tó bá fẹ́ sọ fún wa pé ẹ máa ṣe nǹkan báyìí wọ́n gbọ́dọ̀ darí wa lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, torí wọ́n ń gba hàn Ànábì sọ̀rọ̀ ni, àwọn kọ́ l'Ọlọ́run sí wa. So ìdán má gbà yí pé bóyá gbogbo ntí bàbá rẹ àbí àfáà rẹ àbí ṣéhù rẹ àbí ọ̀gá rẹ tán bá ti sọ 100% kìíní yẹn lórí bẹ́ẹ̀, oye kó o tó lè gbà pé ọ̀rọ̀ ẹnìkan ó rí bẹ́ẹ̀, oye àyàfi kọ́ lọ wò pé sọ́sẹ̀ dédé ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Imam Ahmad rahimahullahu ta'ala àwọn náà sálàyé báyìí fún wa pé ajibtu li qawmin arafu al-isnada wa sihhata, wọ́n ní máa ń sa àwọn lẹ́mà lórí àwọn èèyàn tó yẹ pé wọ́n rí ẹ̀rí gbàgàdà báyìí ipe Ọlọ́run bá subhanahu wa ta'ala ní kíní yóò dá o, wọ́n wà á fi nǹkan yẹn yadhabuna ila ra'yi Sufyan, wọ́n wà nígbà táfà kan ti sọ eléyìí táfà yẹn làwọn ó lò, ó dàbí pé táwọn àfà yìí yes àwọn wà ókè gan, àwọn ò mẹ́sìn kankan, bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn Ọlọ́run ọba Allah eléyìí tó bá ti gbé kalẹ̀ fún wa ó lè jọ kankan lójú rẹ o, wàláhì òdodo ni, kò sí ọ̀nà àbáyọ mi àyàfi ìtẹ́sìn ńlá kalẹ̀ fún wa yẹn. Ọgbà fọlọ́run ọba ni, nítorí pé ẹ̀sìn Ọlọ́run ọba gbogbo ẹni ó bá fẹ́ ṣe ọ̀rọ̀ jù ni, èyí máa ń rọ́jú sẹ́sìn Ọlọ́run ni. Ẹ wo gbogbo wa yìí ní sìkè sípà ní ta ń ṣe, àmọ́ ńgbà tá a gbọ́ pé àsìkò òrùn tó kí la ṣe apá gbogbo nǹkan yẹn ti rọ́jú lẹ̀sìn Ọlọ́run ọba, nítorí pé gbogbo rọ́jú tá a bá ṣe Ọlọ́run ọba Allah ní tó bá dijọ́ gbé al-qiyama wa jazahum bima sabaru jannatan wa harira. Ọlọ́run ní sùúrù tẹ́ ṣe rọ́jú tẹ́ ṣe yẹn aljanna lọ́lọ́run ọba Allah fi san yín lẹ́san lórí ẹ̀, kọ́lọ́mọ́sá ṣe gbogbo wa ní èrò aljanna. Ma'ashiral muslimin, nínú nǹkan tí ó tún jẹ́ nǹkan tí náà ọ̀rọ̀ Imam Ahmad wa ń lọ pé Imam Ahmad ń sàlàyé pé falyadhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna. Imam Ahmad ní gbogbo àwọn tí wọ́n bá ti pa ọ̀rọ̀ Ànábì tì tán wọ́n ń lo ọ̀rọ̀ afá kan kò sí bá fa àwọn ṣe lè wù kó jẹ́, ipe irú àwọn èyí wọ́n wà nínú àwọn tọ́lọ́wọ́n ọba Allah ní kán lọ sọ́ra o, ipe kí fìtínà má wàá dé wá bá wọn, àwọn tá máa ń yapọ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam,
àbí kí ìyà Ọlọ́run ọba Allah má jẹ wọn ká tó kú láyé. Imam Ahmad wọn sàlàyé pé ẹ̀mọ́ tán pè ní fìtínà ni ìtọ́lọ́run gbà lérò ń bí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní ashirk. Wọ́n ní gbogbo ẹni tí bá ti ń pa ọ̀rọ̀ Ànábì tì sallallahu alayhi wa sallam. Imam Ahmad ní Ọlọ́run ọba Allah yóò padà dípata ọkàn rẹ̀, yóò dípẹ̀tọ̀ ọkàn rẹ̀ tí ó fi wá lọ kó síbi ìbọ́lọ́run ọba Allah orogún kò ní mà. Ibadallah, nínú tó tún ṣe ní láàánú òun náà ni pé àwọn kankan kan bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ lónìí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa pé kíní yóò ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé tó yẹ pé gbogbo ẹni ó bá mọnú rò ó yẹ kẹ́rù ó máa bà wá ni pé ìyà Ọlọ́run súnmọ́ o, ìyà Ọlọ́run ló súnmọ́. Kìí ṣe pé ká máa fi ṣẹ̀rí pé nígbà táwọn ìlú ìtiwá ní kíní yìí dá oyé káwa náà máa wá wò pé ó ti dá nìyẹn. Àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé tá Ànábì sallallahu alaihi wasallam sọ ni ẹjẹ́ àkàdìfò bíi méjì fúnra ara wa nínú àwọn ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ ayé tá Ànábì sallallahu alaihi wasallam ní yóò ṣẹlẹ̀ táwọn èèyàn wá ti sọ di ọ̀làjú lónìí tí wọn ò mọ̀ pé in tó kù lẹ́yìn nǹkan yẹn ní ìbínú Ọlọ́run. Àmọ́ mò ń bi Ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwa tí a fọwọ́ fa ìbínú Ọlọ́run oyè abẹ́lọ́run tí àwọn tí ń fọwọ́ fa ìbínú Ọlọ́run ọba Allah tí àwọn bá dé kọ́lọ́mọjà bá wọn pín mẹ́ o. Àwọn táwọn fọwọ́ fa ìbínú Ọlọ́run ọba Allah náà kọ́lọ́mọ ọba subhanahu wa ta'ala bá yí ọkàn wọn padà, kọ́lọ́mọ ọba subhanahu wa ta'ala bá mọ́sà bá fún ẹlẹ́mìí tuntun wa. Wọ́n nínú tó yẹ kó máa bàyán lójú òun náà ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ àwọn ọ̀rọ̀ kan ipe yóò ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé kíní ẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ lónìí kódà ń ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá náà yóò wá dùn ní pé wallahi ẹlòmíì tí ò gbẹ́sìn yé ó mọ̀ pé kíní yẹn gùn ò dáa àbẹ́ rí nǹkan ká tó wá sọ pé ibi tẹ́sìn ti bẹ̀rẹ̀. Mo wo bí fídíò kan ìyàwó Biden tó jẹ́ bí president Amẹ́ríkà lásìkò tí a wà yìí ìyàwó ẹ̀ wọ́n ní ọ̀kan nínú àwọn ọba ilẹ̀ Lárúbáwá abẹ́ rí nǹkan ó lọ mú ọwọ́ rẹ̀ báyìí ó wá tẹríba fún ọwọ́ rẹ̀ ó wá kíìsì ọwọ́ rẹ̀ ó darí kodò báyìí. Biden tó wá jẹ́ bí ọkọ rẹ̀ yẹn arábìnrin kan aṣẹ́wó òun kọrin inú president America yẹn wá dùn pé alágbájá ọkọrin ó wá ní kó òun lọ bá a lọ́wọ́ ọmọ aṣẹ́wó ni o kò bá a lọ́wọ́ ṣe báyìí ó ní rárá ọmọ aṣẹ́wó kò bá a lọ́wọ́ ọba ilẹ̀ Lárúbáwá òun wá ń lọ bá ìyàwó dání lọ́wọ́ ìyàwó arákùnrin tá a sọ yìí ṣèṣàwà torí pé ńgbà tí ọba yẹn títí wọ́n ń bà á lọ́wọ́ á wàá sọ pé n tó ṣe yẹn dáa á sọ pé àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ni àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ni jama o oye tọ́lá Nabi sallallahu alayhi wa sallam Nabi jó yẹ wa pé idha usnida al-amru ila ghayri ahliha fantadhiru sa'a. Anabi ní gbogbo nǹkan tó bá ti yẹ ká bá ń bì kan tá a bá ti tún wá ń bá níbò míì Anabi ní ká máa retí kíni àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ti dé o. So Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Anabi ń sàlàyé báyìí fún wa pé la yakunanna min ummati aqwamun yastahilluna al-hira. Anabi láwọn kan padà wá lẹ́yìn mi Anabi ní wọ́n padà sọ hírọ̀ wọ́n sọ di nǹkan tó jẹ́ halali kí náà ń pè ní hírọ̀ òun náà ní abẹ́ obìnrin ó di nǹkan tó fọ́nká zina wà ṣe pé kíni àwọn èèyàn ní kàákúmá kódà ẹni tí ó bá ṣe zina wọn gba ayé wò lẹ́yìn lò yìí ẹ̀yin ò já sí kọ́lọ́mọdé bá wọn já sí náà o oye zina wà wọ́pọ̀ gan ẹwọ́ aṣọ wọ̀kú o jàmá mùsùlùmí. Anabi sallallahu alaihi wasallam tó bá dé ìgbẹ̀yìn ayé àwọn èèyàn legalize zina ọ̀pọ̀lọpọ̀ máa ń pariwo lónìí tó bá rí ọmọ ọdún 12 tó wọ́n fẹ́ marry wọ́n ní rárá o early marriage kò dá o wọn ò ronú early sex. Àwọn ọmọ ọdún 12 àwọn ọmọ ọdún 10 wọ́n wà ní hotels káàkiri kò sẹ́ni kankan tí ó sọ̀rọ̀ yìí pé ń tán ṣe yẹn kù díẹ̀ káàtó. Ṣé ọmọ tó wá lóun fẹ́ lọ́kọ ó wò pé kó jẹ́ pé ẹnìkan náà ni yóò jábàlẹ̀ òun ni ó sì máa jọkọ fóun tóun ó sì máa bímọ fún èèyàn fẹ́ rìn lọ́nà ẹ̀tọ́ ẹ̀ ń pariwo lé lórí pa burú ní ṣe. Àwọn ọmọ wa bẹ̀rẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ò ní ti yọ yẹn débì kan báyìí yóò ti máa wo oríṣiríṣi àwọn sọ káàkiri yóò máa sídìí ilẹ̀ káàkiri àníri láburú. Ànábì tó bá dìgbẹ̀yìn ayé tí ó máa ṣẹlẹ̀ nìyẹn. Oye nǹkan pé ń zìnà ọ̀pọ̀lọpọ̀ onírí láburú má oye bá a ti kéré ju báyìí lọ nílẹ̀ Yorùbá yìí tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń gbé zìnà pamọ́ ni onízìnà ò ní fẹ́ kán mọ̀ òun ló ní zìnà tá bá fi zìnà búyàn nígbà yẹn ohun tó wọn máa bínú ni yóò máa sunkún ni ẹja wo ní sí jàmá mùsùlùmí. Ànábì ní àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ni o so tí irú ẹ bá wá ń ṣẹlẹ̀ mọ́ rẹ̀ rìn nítorí pé ìyà ń bọ̀ lẹ́yìn ẹ̀ kìí sẹ̀rí ló yẹ kọ́ ọmọ rin bákan náà kìí ṣe evidence fún ọ òun náà ní kọ́ ọmọ sọ pé àwọn tí ò ṣe zìnà pé ẹ wáyé yìí. Ọ̀kan náà àwọn ọmọ ìyá ń sàlàyé fún mi pé wọ́n rí ọ̀kan náà àwọn ọba ilẹ̀ Lárúbáwá obìnrin kan bóyá òun níyàwó ẹ̀ ni ó wá síra alẹ́ ó wá tẹ̀lé àfáàdẹ̀ wé ó wọ aṣọ táwọn Lárúbáwá tó máa ń wọ̀ yẹn wọ́n wá fi ń sẹ̀rí fún arákùnrin yẹn pé ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ níbo obìnrin lọ́wọ́
ṣe bí ìyàwó lágbájá ni àfáà ni ó sẹ́yìn wá mẹ́sìn tó wọ́n ní a wá ṣàlàyé pé ìwọ lọ jálá ìmọ̀kan àyè fún àwọn èèyàn jọ́ọ̀jì Islam ti lágbé kalẹ̀ rẹ̀ má fi ìyàwó àfáà kan jọ́ọ̀jì oyè lórí pé òun ni òjò lo hijab ẹlòmíì sọ pé nígbà tẹ́ni ká máa lo hijabu ìyàwó àfáà lágbájá kò lò subhanallah ìyàwó ànábì nuhu aleyhi salam ọlọ́run ọba allah pé lérò ọmọ náà ìyàwó ànábì lutu aleyhi salam ọlọ́run pé ní kíni èrò ọmọ náà ọlọ́run ọba allah ni wa daraba allahu mathalan lilladhina kafaru imra'ata nuhin wa imra'ata lutu ọlọ́run ọba allah ni ẹ wà àpèjúwe lára àwọn ìyàwó àwọn ànábì méjì kanata tahta abidayni min ibadina salihin wọ́n ń bẹ lábẹ́ àwọn ẹrú wa méjì tán jẹ́ nire falam yughniyani min allahi shay'a fakhanatahuma àwọn ìyàwó wọn wá jàmbá wọn wọ́n dalẹ̀ wọn wọn ò tẹ̀lé wọn wọn ò ṣẹ̀sìn bíi tí wọn ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu falam yughniyani min allahi shay'a ọlọ́wọ́n bá Allah ní ìjà nẹ́bí ọkọ wọn kò ní ṣe wọn láǹfààní wa qila udkhula an-nara ma'a ad-dakhilin ọlọ́wọ́n bá Allah ní wọ́n máa wọná pẹ̀lú àwọn tí ó wọná so nígbà tí ìyàwó ànábì ọlọ́wọ́n ọba ti ń wọná kí wá ló fẹ́ ṣe ìyàwó àfa tọ́wájú kó tàn jẹ́ bọ̀ so nípa báyìí òdodo ọ̀rọ̀ ní ká gbìyànjú ẹjá gbìyànjú láti tẹ̀lé tí nǹkan ò bá tí ì máa wá láì já máa bẹ lọ́hùn kọ́lọ́hùn ó ṣe rọrùn àmọ́ ká wá takò ká wá wò pé àwọn tí wọ́n ráìtì àwọn náà rọrùn wọ́n ní oyé inú àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ni bákan náà Nabi sallallahu alaihi wasallam wọ́n ń sàlàyé fún wa lọ pé inú táwọn èèyàn tún ṣe ní ẹ̀tọ́ ó náà ní alharir aṣọ tó tàn maramara oyé aṣọ àríyìrí àwọn èèyàn tún máa wọ̀ èèwọ̀dẹ̀ ní Nabi sallallahu alaihi wasallam ń pè pàápàá jùlọ fáwọn ọkùnrin bákan náà wal khamr Ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé wọ́n legalize ọtí àwọn èèyàn ní ká mú tí wọ́n ní ká kúmá kódà bẹ́ẹ̀ lómi máa ń sọ̀kéṣàn yóò rọ ọtí jọ ni àmọ́ ẹni kó wá ṣàǹfààní sí mọ́sálásí bóyá kó wá ràgé sí mọ́sálásí àbí kó ra fáànù sí mọ́sálásí àbí kó ṣàánú àwọn ọmọ òrukàn kò ní lè fún yín lówó lórí ẹ̀ Ànábì tó bá dìgbẹ̀yìn ayé ní tí ó máa ṣẹlẹ̀ náà nìyẹn bákan náà wal ma'azif bákan náà àwọn kí ni wọ́n ń pè musician wọ́n pọ̀ gan ijó ìlú àwọn èèyàn sọ di kíni wọ́n sọ di aláàlì ṣe wá rí mísíkì aburú rẹ̀ ni pé àwọn àfáà máa ń pè ní rúkíátú azina wọ́n ní music ìmọ̀ ń jí sí nálẹ̀ lára yẹn ni music ló fi jẹ́ pé tẹ́ bá délé ọtí ẹ̀rì wọ́n máa gbọ́ music tẹ́ bá délé aṣẹ́wó wọ́n máa gbọ́ music iṣẹ́ tí ń ṣe náà ni pé tọ́ọ̀ bá ti ń gbọ́ music dáadáa ara rẹ̀ ó máa dìde púpọ̀ tọ́ọ̀ bá ń gbọ́ music dáadáa gbogbo àwọn nǹkan tí ó dá music yóò máa tì ọ lọ síbẹ̀ so ká tó wá sọ pé máa ń dìpẹ́ tọ́ ọkàn Ànábì tó bá dìgbẹ̀yìn ayé àwọn èèyàn padà legalize irú ẹ̀ ẹjá ká àdífẹ́ lè káfíká kútùbà àti tòní nílẹ̀ kọ́lọ̀ ọba Allah mọ́sá jẹ́ kí n tá ń sọ yìí kọ́lọ̀ ń jó ṣe mi àti kọ́lọ̀ ń jó ṣe wá láǹfààní kọ́lọ̀ mọ́ fi wá sínú àwọn tọ́lọ̀ ọba Allah tí ó bínú sí ọlágbára ọlọ́run ọba Allah gbogbo tọ́lọ̀ bá ti pè léwọ̀ kọ́lọ̀ mọ́sá jẹ́ àmọ́ bá wọn pè léwọ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ní sayakunu fi akhiri zaman Ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé nǹkan kan máa ṣẹlẹ̀ khasfun ipe ilẹ̀ rírí ilẹ̀ ó kà máa yanu yóò máa gbáwọn èèyàn mi wa qadhfun ìbínú ọlọ́run ọba Allah yóò máa rọ̀ lókè láwọn èèyàn lórí bákan náà wà maskhun ọlọ́run ọba Allah máa yí àwọ̀ àwọn èèyàn padà ó lè sọ ẹlòmíì dẹranko ó lè sọ ẹlòmíì ìdájá ó lè sọ ẹlòmíì ìdọ́bọ Ànábì lásìkò yẹn ń bọ̀ tó bá dìgbẹ̀yìn ayé à ń sọ wá wá béèrè pé ha irú ẹ̀ṣẹ̀ wo láàmú ẹ̀ṣẹ̀ tí rẹ̀ yóò fi ṣẹlẹ̀ sí wa ẹ wá gbọ́n tá Ànábì ń sọ Ànábì ní idha dhaharat al-ma'azif Ànábì nígbà tí music bá ti di gbajúgbajà táwọn èèyàn ń gbọ́ káàkiri tí wọn ò ká kún mọ́ Ànábì ní ẹ máa retí kíni ẹ máa retí gbogbo orú àwọn nǹkan báyìí bákan náà walqoinat àtàwọn akọrin ajó oye tí wọ́n bá ti sọ di kíni tán ti sọ dọ̀làjú wastahallatil khamr àtìgbà táwọn èèyàn bá ka ọtí kún mọ́ so nípa báyìí tó yẹ ká máa fi sunkún ni ká sì máa fi bẹ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ni pé ìbínú rẹ̀ kọ́lọ́mọ́jì ọ̀rọ̀ lé wa lórí kìí ṣe kọ́ máa wá fi sẹ̀rí pé ńgbà wọn ti ṣe kíní yìí ní ẹ̀tọ́ nílùú kan oye kọ́ wá sọ pé ó wá di kíni ó ti wá dẹ̀tọ́ nìyẹn ọ̀làjú ayé kò lè change ẹ̀sìn ọlọ́run ọba o ma bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́ sáà fi òdodo hẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ̀njẹ́ alẹ́ tẹ̀lé kọ́lọ̀njẹ́ amọ̀rọ̀ nírọ̀ kọ́lọ̀njẹ́ alẹ́ jìnà sí gbogbo ntọ́lọ́run ọba Allah bá ti ṣe léwọ́ abẹ́ ọlọ́run ọba Allah kọ́lọ̀ mọ́sá jẹ́ ọmọ jẹ́ wọ lọ́dọ̀ tiwa náà gbogbo ntọ́lọ́run bá ti pè ní halali abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́sá jẹ́ ọmọ jẹ́ halali lọ́dọ̀ wa ọlá agbára ọlọ́run ọba Allah ọlá orúkọ rẹ̀ Allahumma asli dinana alladhi huwa ismatu amrina wasli lana alladhi dunyana alladhi fiha ma'ashina wasli lana al-akhirata allati fiha ma'adina واجعل الموت راحة لنا من كل شر برحمتك يا أرحم الراحمين واجعل الحياة زيادة لنا من كل خير واجعل الموت راحة لنا من كل شر إنك على كل شيء قدير اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أقم الصلاة.